nígbà tí Mohbad kú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú ìyá àti bàbá Mohbad, even up till now wọ́n sì ń bú wọn. Nígbà tí Destiny Boy kú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú ìyá àti bàbá ọmọ yìí, even up till now àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bú wọn, wọ́n sì ń bú wọn lọ. Ológo ọmọ, ológo ọmọ, ológo ọmọ. Ẹ wo bẹ́ ṣe ń wo fídíò yìí lọ, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi wò ó tán gangan nítorí pé àwa tá a lólógo ọmọ nílé, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ parí kẹ́dẹ̀ bá mi share. Now kí ló máa ń ṣẹlẹ̀ nípa ológo ọmọ gangan? Ẹ jẹ́ kí n ṣàlàyé báyìí torí àwa tá a lólógo ọmọ nílé, so that we know what to do. Àkọ́kọ́ lára characteristics ológo ọmọ, àwọn tó máa ń sábà bí wọn nígbà míì, àwọn tó jẹ́ pé wọ́n poor pátápátá, àwọn akúṣẹ̀ tí wọn ò lówó nígbà míì náà máa ń bí wọn. Tá bá wò ẹ jẹ́ ká kọ́kọ́ fi irú àwòrán bíi bàbá Adébóyè, ẹ jẹ́ ká fi ṣe sample. Bàbá Adébóyè níbi táwọn òbí èyí bàbá Adébóyè tán poor dé, bàbá ní pé àwọn ti pé 18 years káwọn tó wọ bàtà láyé àwọn. Bàtà, kéèyàn tó wọ bàtà slippers kó ti pé 18 years láti ìgbà tó ti bí. Ẹ mọ ibi tí poverty yẹn, ẹ mọ ibi tó ti dé. Wọ́n ní lọ́jọ́ tó ń gbé umbrella fáwọn, àwọn gbé umbrella yẹn káàkiri ìgboro káwọn èèyàn náà lè mọ̀ pé àwọn ti ní umbrella nílé tiwọn. Ẹ wo Abíọ́lá níbi táwọn parent ẹ̀ tó poor dé, Moshood Abíọ́lá MKO níbi táwọn parent ẹ̀ poor dé. Ó ní Abíọ́lá ní pé ilé ìyàwó àwọn àbí ilé family ìyàwó àwọn lòun ti kọ́kọ́ máa jẹ ẹyin ní ayé òun. Ẹ̀yin náà wò nílé family láti ìgbà tó ti bíyàn láti kékeré. That is the parents, they were so wretched tó jẹ́ pé wọn ò lè afford ẹyin. Ṣé ti rí nǹkan tí mò ń sọ? Láyé òde òní náà ó wà bẹ́ẹ̀. Àwọn ológo ọmọ míì wà tó jẹ́ pé àwọn òbí wọn wọ́n poor pátápátá. Ara nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ sí ológo ọmọ ni wípé most of them bàbá àtìyá wọn wọ́n ti separate. Tẹ́ bá wo Mohbad, bàbá àtìyá ẹ̀ wọ́n gbé papọ̀. Tẹ́ bá wo Destiny Boy, bàbá àtìyá ẹ̀ wọ́n gbé papọ̀. Àti a lot of olórin lóríṣiríṣi ni bàbá àtìyá wọn tí wọ́n gbé papọ̀. Ẹ wá wò kò ń ṣe ẹ̀bi àwọn pẹ́rẹ́ǹtì yín gbà mí o, torí ògo ọmọ yẹn táwọn èèyàn ti rí, torí ògo irú wọn táwọn èèyàn ti rí, ó máa ń cause ìjà nígbà míì. Torí ògo yẹn kò ń ṣe pé bóyá ìyá ṣàṣemáṣe àbí bàbá ṣàṣemáṣe nígbà míì o, ògo ọmọ yẹn gangan táwọn èèyàn ti rí ó máa ń cause ìjà, so that ọmọ yẹn gangan kò ní lè fulfill glory yẹn. Ẹ jẹ́ ká lọ síwájú sí. Lára characteristics nǹkan tó máa ń ṣẹlẹ̀ láyé ológo ọmọ, bàbá àti ìyá wọn wọ́n máa ń sábà jà time to time. Ọ̀tọ̀ ni pé kán jà kán parí o, ọ̀tọ̀ ni pé kán jà kán separate. Wọ́n máa ń jà ní ilé tó jẹ́ pé ìyá fẹ́ lè kó jáde, bàbá gan gbà mí ó lè kó jáde gbà mí, ó lè kó jáde kó lọ bí ọ̀sẹ̀ kan oṣù kan kó má wálé, bóyá later á tún padà wá wìdí ò pé òun ṣàfẹ́ kí ìyá ọmọ yìí kó lọ kó kúrò nílé. Kò ń ṣẹ̀bi àwọn pẹ́rẹ́ǹtì yìí nígbà míì o, so a lè fi bẹ́ẹ̀ bú pé bóyá à ń bú ìyá Mohbad, à ń bú bàbá Mohbad, à ń bú ìyá Destiny Boy, à ń bú bàbá Destiny Boy. No o, ẹ má jẹ́ ká bú wọn o, ẹ má jẹ́ ká bú wọn. Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé bàbá mi gan á kàn kúrò nílé torí ìyàwó yẹn pé á kàn kúrò wìdí ò pé kóhun tó dé ìyàwó yẹn máa kó lọ, á fi ìyà jẹ obìnrin yẹn títí ó máa bá ìyàwó yẹn jà títí. So obìnrin míì lè ti bẹ̀ kó lọ, obìnrin míì dẹ̀ lè má kó lọ. Ara ògo tó fẹ́ farahàn nínú ayé ọmọ, bóyá ó ti níkan nínú àwọn ọmọ wọn tán bí tí ògo ẹ̀ tó máa milẹ̀ tó máa halẹ̀ lọ́jọ́ iwájú, tó dẹ̀ jẹ́ pé táwọn òbí yẹn bá ń gbé papọ̀ ọmọ yẹn á rí kinní yẹn achieve. Bẹ́ẹ̀ tán bá gbé papọ̀ ó ṣeé ṣe kó má rí kinní yẹn achieve. Àìmọye àwọn ọmọ ológo gangan tán ti kú kán tiẹ̀ tó manifest. Ṣé bá ṣì rí Mohbad pé ó manifest, a rí Destiny Boy kó manifest. Àìmọye ológo ọmọ ológo tó ti kú tí wọ́n ti manifest rárá. Bóyá bàbá ti gbọ̀tọ̀, ìyá ti gbọ̀tọ̀, so ibi tán lọ fọmọ sí, bóyá wọ́n lọ fọmọ sọ́dọ̀ ìyá, wọ́n lọ fọmọ sọ́dọ̀ ẹ̀gbọ́n, wọ́n lọ fọmọ sọ́dọ̀ àbúrò. Ibi tán fọmọ sí, àwọn yẹn ò lè pray kí ọmọ tán mú wá, ọmọ ẹ̀gbọ́n òun àbọ̀mọ àbúrò òun kó ṣoríire jọmọ tòun lọ. Ó ní mo ṣe ní pé ká farabalẹ̀ wo fídíò ìdópin o, ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí o, mo fẹ́ ká farabalẹ̀ wo torí àwa tá a ní ọmọ ológo lọ́dọ̀. Màá dẹ̀ ṣàlàyé kí ni àwọn signs tá a máa rí tá a fi mọ̀ pé ọmọ ológo lọmọ yìí. Kí làwọn signs tá a máa rí lára ọmọ wa tá a fi máa mọ̀ pé ọmọ ológo òun lọmọ yìí. Gbogbo ẹ̀ ni mo máa ṣàlàyé nínú fídíò yìí pátápátá.
so ẹ máa need láti farabalẹ̀ wo fídíò yìí ẹ jọ̀ọ́ ibi tẹ̀dẹ̀ tó wá wòde iná ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tó kọ subscribe sí yẹn ẹ click lórí subscribe button yẹn fún wa ẹ jọ̀ọ́ ọwọ́ yín tẹ́ fi bá wa click lórúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí. ẹ jẹ́ ká tún wo another point lára nǹkan tó máa ń ṣẹlẹ̀ sọ́mọ ológo. Tẹ́ bá wo àwọn ọmọ ológo yẹn láti bẹ̀rẹ̀ ayé wọn wọ́n máa ń struggle lóríṣiríṣi kò ń sí ẹ̀pà láti bẹ̀rẹ̀ ẹ lọ wo àwọn tó jọmọ ológo wọ́n máa ń struggle ni kò ń sí ẹ̀pà. ẹ tẹ́ bá wo Alhaji Pasuma wọ́n ṣàlàyé wọ́n ní níbi táwọn bá sùn sí nígbà míì níta ìyá wọn máa dé lóru pé á wá jí wọn pé ó yá máa bọ̀ wá lọ sùn sínú ilé. Ìyá ṣe máa wá jí ọmọ pé máa bọ̀ ó yá wá lọ sùn sílé. Ọmọ ológo míì tẹ́ bá lọ wo gbogbo àwọn ọmọ tó ní star lẹ́ni tẹ́ lọ béèrè 90% of them ẹ lọ wo bí bẹ̀rẹ̀ wọn ṣe rough. Bí kẹ́lómi wà ní street kó ti kiri ọjà kó má ṣe oúnjẹ kó jẹ́ pé aṣọ tó ti ya ló ń wọ̀ kiri kò ní ṣìtọ́jú ìbẹ̀rẹ̀ wọn máa ń tough gan. Bàbá Adébóyè jẹ́ kí n tó padà sí bàbá Adébóyè. Ìgbà tí bàbá yẹn máa lọ school agídí náà fi rán lọ sí school agídí náà fi rán bàbá Adébóyè lọ sí school tó lé òun ní jẹun bóyá fún bí ọjọ́ bíi 3 ni bàbá yẹn ní àwọn ò jẹun nílé ìtàn bá ti rán wọn lọ sí school. Àgbò ẹyọ kan ṣoṣo tí bàbá yẹn ní bàbá wọn tó ní ló lọ tà tó fi ní pé ó yá ṣáwa máa lọ kẹ́ lè rí nǹkan tí mò ń sọ. So ìbẹ̀rẹ̀ wọn máa hard. Another point tó tún máa ń ṣẹlẹ̀ nínú ayé ọmọ ológo láti bẹ̀rẹ̀ ńgbà míì controversy máa ń wà nípa bíbí wọn. A lot of them tẹ́ bá wo àwọn olórin nígbà tó láyé ìgbà kan wọ́n ní lásìkò Shina Peter ó ní àsìkò èmi olúwa Shina Peter ẹ lóògùn ni mo ṣe ẹ lọ́mọ ọlọ́mọ ni ẹ ní kinní kan oríṣiríṣi làwọn èèyàn máa ń sọ nípa àwọn ọmọ ológo wọ́n lè lọ́mọ àlè ní kinní kan ni èèyàn kan ló lóyún ẹ wò ó lẹ́gbà tí Alhaji Barrister Agbájélọlá táwọn náà wà láyé àwọn náà sọ̀rọ̀ nípa ìbí wọn nípa bọ́n ṣe bí wọn lóríṣiríṣi controversy nígbà míì máa ń wà nípa bíbí wọn. Another controversy tó tún máa wà nípa bíbí wọn ni wípé ẹ jẹ́ kí n tún ṣàlàyé eléyìí. Most of them bàbá máa bá ìyá jà pé kí ló dé tó tún ṣe máa lóyún ó ṣe máa tún lóyún kinní kan inú á bí bàbá yẹn pé báwo ló tún ṣe máa lóyún fún mi. You understand? Nípa bíbí wọn gbà míì àwọn bàbá ò kì í fẹ́ bí ọmọ mọ́ wọ́n lè máa inú wọn lè máa dùn sí ẹni tó bímọ fún wọn. Inú wọn ó lè jẹ́ pé ó kàn bá ya ẹlòmíì sùn nìyẹn kàn ò bímọ tó jẹ́ pé kò expect ó kàn wò pé bóyá ṣebí àkànjọ wà fúnra wa ni kò ṣe pé afẹ́fẹ́ ra ọkàn lọ bímọ kan kinní kan ó máa wà bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọkùnrin yẹn lè ní òun ò fẹ́ bímọ mọ́ kíyàwó tún lọ lóyún. Ẹ jẹ́ kí n tún fi bàbá Adébóyè ṣe case study kán tó bí bàbá Adébóyè àwọn pẹ́rẹ́ǹtì wọn kò ń ṣe pé wọ́n fẹ́ bímọ mọ́ o oyún wọn kàn wá bẹ́ẹ̀ ni o. Do you get? So ara nǹkan tí àwọn ọmọ ológo bíbẹ̀rẹ̀ wọn ṣe kọ́kọ́ máa ń rí nìyẹn. Bíbẹ̀rẹ̀ ọmọ ológo ṣe kọ́kọ́ máa ń rí nìyẹn. So mo rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ń wo fídíò yìí tẹ́ ẹ bá ń la nǹkan kọjá tẹ́ bá ti mọ̀ pé láàrin ọmọ yín ẹ ti ń fojú wo ìkan àbí méjì tó ti ń ní àwọn characteristics ọmọ ológo tíyà bá ń jẹ yín ẹ dúró sílé ọkọ o. Mi ò ní tọkọ bá náà yín ẹ lè kẹrù yín kẹ máa lọ bẹ́ẹ̀ tíyà bá ń jẹ yín tó bá jẹ́ pé àtijẹ àti mú ṣì ní ẹ̀rọ rí mọ torí ọmọ yín. Yorùbá ní obìnrin tí kò bá jèrè ọkọ ó di dandan kó jèrè ọmọ o. Ẹ jẹ́ ká tẹ̀síwájú sí. Now kí ni ìdí tó fi jẹ́ wípé àwọn ọmọ ológo parent wọn máa ń jà tàbí kan separate? Number 1 ni wípé ọmọ míì ara bàbá lórí ẹ̀ wà ara bàbá ẹ̀ ní orí ẹ̀ wà. Tí wọ́n bá dẹ̀ ti lè jà ó ṣeéṣe kí irú ọmọ yẹn kó má fulfill destiny yẹn o. Tán bá ti jà ó ṣeéṣe kí irú ọmọ bẹ́ẹ̀ kó má fulfill destiny yẹn. So tán bá ti jà tí bàbá ti gbọ̀tọ̀ tí ìyá ti gbọ̀tọ̀ ó ṣeéṣe kí irú ọmọ bẹ́ẹ̀ kó má fulfill destiny. Ọmọ míì wà ara ìyá ẹ̀ lórí ẹ̀ wà. Ok ẹ jẹ́ ká fi kéèsì Mohbad ẹ jẹ́ ká fi ṣe case study. Ó ní ara bàbá Mohbad ni Mohbad ti mú orin kíkọ. Ara bàbá ẹ̀ ló ti mú orin kíkọ. Tó bá jẹ́ pé nígbà tóun àti bàbá ẹ̀ nígbà tí bàbá àti ìyá ẹ̀ tí wọ́n jọ wà papọ̀ mọ́ pé ìyá ẹ̀ ló tẹ̀lé lọ ó ṣeé ṣe kí Mohbad má jẹ́ ẹni tó ń kọrin nílé ayé o kó má tiẹ̀ kọrin rárá ó ṣeé ṣe kó má kọrin bẹ́ẹ̀ ara bàbá yẹn ni inspiration yẹn wà ara bàbá yẹn ló ń tẹ̀lé tó fi ń bá wọn lùlù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ní pé ìgbà tí ìyá ẹ̀ ti lọ lòun ti tẹ̀lé ìyá lọ ó ṣeé ṣe kí Mohbad má jẹ́ ẹni tó ń kọrin nílé ayé. Mind you mi ò bú ya Mohbad o mi ò bú bàbá Mohbad o no mo kàn sọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin parent ọmọ ológo kò ń ṣe àwọn òbí yẹn nígbà míì náà fẹ́ jà o
ògo ọmọ yẹn ló ń dà wọ́n láàmú torí pé kọ́mọ yẹn bá bàa rògo lò nígbà míì òun ló ń fa ìjà o. So that táwọn èèyàn bá fẹ́ dájọ́, ẹ má bú anybody, ẹ má bú bàbá, ẹ má bú ìyá, bẹ́ẹ̀ ni ẹ má bú bàbá kankan, ẹ má bú ìyá kankan. Ìgbà míì wà, most of the time ògo ọmọ yẹn ló ń dà wọ́n láàmú pé tọmọ yìí pé tí bàbá àtìyá ìbá ti jà kọ́mọ yẹn kó má bàa fulfill ògo yẹn ló máa ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ẹlẹ́ẹ̀kejì, ìdí tí ọmọ ológo tí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn fi máa ń ṣẹlẹ̀ sọmọ ológo ni wípé so that the family will not be liberated from poverty. Ọlọ́run ti rán èèyàn kọ̀ọ̀kan sí ìdílé kọ̀ọ̀kan pé ìwọ ló máa gba family yín kúrò nínú òṣì, ìwọ ló máa tọ́ ìṣẹ́ family yín, ó máa wà bẹ́ẹ̀. Ẹnì kọ̀ọ̀kan, kò sí family tí kò ní ọmọ ológo o, kò sí family tí kò ní liberator o. But irú àwọn ọmọ ológo yẹn tí a bá ti lè gbà wọ́n láyè kí nǹkan ṣẹlẹ̀ sí irú àwọn ọmọ ológo yẹn, ẹ wò ó ṣeé ṣe kí irú family bẹ́ẹ̀ ṣì wà nínú òṣì fọjọ́ tó pẹ́. Irú family bẹ́ẹ̀ òṣì, bóyá ẹni tọ́lọ́run ti rán pé ìwọ ló máa tán ìṣẹ́ family yín, tí àwọn òbí lọ ṣe mistake kan tán fi irú ọmọ bẹ́ẹ̀ yẹn lẹ̀, tí irú ọmọ bẹ́ẹ̀ bá kú, òṣì lè má tán nínú family yẹn bọ̀rọ̀ o. Ọmọ míì bóyá àdúrà lọ́lọ́run rán pé okay o, àdúrà ẹ ló máa liberate family yín o. Bóyá pastor ni, bóyá máàmù ni, àbí whichever way, àbí politician lọmọ yẹn máa jẹ́ tó máa lórúkọ. Irú family bẹ́ẹ̀ tí irú ọmọ ológo yẹn bá kú, ìyà sì máa jẹ wọ́n lọ ni o, until tọ́lọ́ bá fún wọn lọ́mọ ológo míì. Ṣé ti reason nìyẹn tó jẹ́ pé tá bá ti notice pé a lọ́mọ ológo nínú àwọn ọmọ wa, ẹ jọ̀ọ́ Ọlọ́run mo fi bẹ̀ wá, ẹ jẹ́ ká máa bójútó wọn, ẹ jẹ́ ká máa bójútó wọn o. Kò ń ṣe torí àwọn tí ó ti kú ni mo ṣe ń ṣe fídíò yìí o, bẹ̀ torí àwa tá a sì ní àwọn ọmọ lọ́dọ̀, so that a ní máa wò kí nǹkan ṣe ọmọ ológo mọ́ wa lọ́wọ́. Ìwọ tó ti ń plan pé o fẹ́ kó jáde nílé ọkọ ẹ, pé òrò oúnjẹ jẹ, orí nǹkan kan ṣe, ó dẹ̀ ní ọmọ ológo, Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́, má kó kúrò o. Tí ò bá ti nà ẹ́, bẹ̀ tó bá jẹ́ pé ó nà ẹ́, o lè máa bá tiẹ̀ lọ. Bẹ̀ tọkùnrin ò bá ti nà ẹ́, forí tì í o, kó bójútó ọmọ ẹ o, most especially ẹ̀yin obìnrin, ẹ bójútó ọmọ yín o. Now, kí ni àwa òbí, kí la gbọ́dọ̀ máa wò lára ọmọ tẹ́ fi máa mọ̀ pé ọmọ ológo rèé? Ṣé mọ̀ pé ọmọ míì wà, ó máa mọ̀ ìwé yàtọ̀. Àwọn ọmọ wà tán kàn mọ̀ ìwé yàtọ̀. Nǹkan tí tíṣà ò tíì kọ́, ó ti mọ̀. Nǹkan tí tíṣà ò tíì kọ́, ó ti mọ̀. Ọmọ míì wà kó má lọ school lọ́sẹ̀ kan, tán bá máa ṣe exam, òun náà ló sì máa padà gbé first. Ìwé yẹn ó wà, kò ń ṣe pé bóyá báwo ni kí n ṣe sọ́nà. Ó ní exceptional brilliance. Ó brilliant yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́. Ẹ bójútó rí ọmọ bẹ́ẹ̀ o, ọmọ ológo ni o. Tẹ́ bá wo àwọn ọmọ míì tán mọ̀wé láti primary school, secondary school tán fi wá higher institution, tẹ́ bá rí pé ẹlòmíì jáde pẹ̀lú gbogbo distinction tó ní, ó lọ ń padà ṣọ̀kadà, kò rí kíní. Ẹ kọ́kọ́ lọ wádìí, ẹ lọ wo root ẹ̀, ẹ wò ṣé bàbá, because kò ń ṣe olórin nìkan àbí politician àbí nǹkan kan nìkan lọmọ ológo. Now ẹ wo parent ẹ̀, ṣé wọn separate, ṣé kò síjà? Ṣé mọ̀ pé at times ẹnu bàbá ni ìrè wà, ìyá máa ń súre fọmọ bẹ̀, bàbá náà ìrè bàbá lẹ́nu ọmọ, àmì ìrè ọmọ lẹ́nu bàbá. It goes a long way. So ẹ kọ́kọ́ lọ wò, ẹ wo background ẹni yẹn. Mo ń sọ fún wa, tá bá ti rọ́mọ wa tó kàn mọ̀wé exceptional bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bójútó dáadáa o. Another point, bóyá a rí ọmọ nínú àwọn ọmọ wa pé àgbà tó wà ní kékeré, ọjọ́ tọ́mọ yẹn bá ti wá, àwa tá ní ṣọ́ọ̀bù, ẹ ṣàkíyèsí nǹkan tí mò ń sọ yìí o. Bóyá ọjọ́ tọ́mọ yẹn bá ti wá sí ṣọ́ọ̀bù dáadáa, tó wá sí ṣọ́ọ̀bù, bóyá lọ́jọ́ Saturday tí wọ́n lọ school tó wá sí ṣọ́ọ̀bù, bóyá ẹ máa ń tà dáadáa, ẹ̀yin tẹ́ ní ṣọ́ọ̀bù, most especially obìnrin. Tẹ́ rí ọmọ yín tó jẹ́ pé ọjọ́ tó bá ti wá sí ṣọ́ọ̀bù, ẹ máa tà lọ́jọ́ yẹn dáadáa. Irú ọmọ bẹ́ẹ̀ ẹ ṣàkíyèsí ẹ o. Ó lè jẹ́ bàbá ńlá business woman àbí businessman lẹ́yìn ọ̀la ni o. Kí ni mò ń sọ? Kò ń ṣe olórin àbí politician àbí footballer nìkan lọmọ ológo. Alọ́mọ ológo tó jẹ́ business ló ń ṣe. Bẹ́ẹ̀ ni, irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ ṣàkíyèsí dáadáa, ọmọ ológo ni, kẹ́ máa watch irú ọmọ bẹ́ẹ̀. Another point tẹ́ máa fi mọ ọmọ ológo, leadership style. Ẹ lọ wò tó ń bá àwọn ẹgbẹ́ ẹ̀ ṣeré, tí gbogbo wọn bá jọ ń ṣeré, òun ló máa ń jẹ́ olórí,
tó máa direct wọn pé báyìí ní ká ṣe báyìí ní ká ẹ̀yin náà ti máa rí láàrin àwọn ọmọ náà láàrin àwọn ọmọ kékeré tó jẹ́ pé òun ló máa ń direct àwọn ẹgbẹ́ láti kékeré. Tẹ́ bá ti rọ́mọ tó ń ṣe bẹ́ẹ̀, olórí ni o, olórí ni o, olórí ni o. Ẹ ṣàkíyèsí nǹkan tí mò ń sọ yìí o. Tẹ́ bá ti ní ọmọ tó jẹ́ pé tó bá wà láàrin àwọn ẹgbẹ́, òun ló máa ń control, òun ló máa ń lead. Ẹ ṣàkíyèsí irú ọmọ bẹ́ẹ̀, ọmọ ológo, olórí ni o. Ọmọ míì ọ̀rọ̀ ní títí ẹ̀, tó bá tó ọ̀rọ̀ sílẹ̀ báyìí fún yín báyìí, ẹ máa rò bí àgbàlagbà ló ń sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ń wo fídíò gbogbo kinní tí mò ń sọ yìí lẹ́mọ̀ o. Ọmọ yín ẹ máa ní láàrin àwọn ọmọ yín tó jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ làákàyè tó fi ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀, ẹni tó bá gbọ́ ẹ máa rò bí bóyá àgbàlagbà, tàbí kàn rò pé ibì kan ló ti gbọ́, ìyá ẹ̀ ló sọ fún, bàbá ẹ̀ ló sọ fún. Irọ́, ọmọ kékeré ò kàn lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ bójútó, ẹ bójútó, ọmọ ológo ni o. Ẹ bójútó rú ọmọ bẹ́ẹ̀ o, ọmọ ológo ni o. Ẹ jẹ́ ká lọ sí bí irú orin bí àwọn olórin wa. Gbogbo wa náà la máa la láwọn ọmọ. Kò ń ṣe gbogbo èèyàn ló mọ orin kọ, kò ń ṣe gbogbo èèyàn ló lè kọ orin sórí beat kó dẹ̀ dúró. Bẹ́ẹ̀ àwọn ọmọ kan wà láti kékeré náà ti máa kọ orin tán dẹ̀ mọ́ jó, tán mọ̀ jó, tán dẹ̀ mọ orin kọ. Irú àwọn bẹ́ẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ pé orin yẹn náà ló máa sọ di star o. Ẹ bójútó wọn o, ẹ bójútó wọn o. Àwọn ọmọ ológo ni wọ́n o, àwọn ọmọ ológo ni wọ́n o. Tẹ́ bá wo orí íńtánẹ́ẹ̀tì lẹ́nu bí ọjọ́ mẹ́ta yẹn, ẹ máa rí àwọn ọmọ kéékèèké, ọmọ mi máa mú máìkì lọ́wọ́, somebody shout hallelujah today kinní kan. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ pásítọ̀ níṣẹ́ ẹ o, kò dẹ̀ ní ṣe pásítọ̀ ordinary, pásítọ̀ gbogbo àgbáyé ni o. Ẹ bójútó wọn o, ẹ bójútó wọn o. Ẹ̀yin òbí, ẹ má fi ìjà láàrin ara yín, ẹ má fi kó bá ògo àwọn ọmọ ìlẹ́yìn ọ̀la o. Ẹ má fi ìjà láàrin ara yín, ẹ má fi kó bá ògo àwọn ọmọ ìlẹ́yìn ọ̀la, most especially ẹ̀yin ìyá. Now, ibi tó wá ṣe pàtàkì jù ń bẹ̀ ládé yìí, kí ni àwọn nǹkan tí òbí gbọ́dọ̀ máa ṣe tẹ́ bá ti notice pé ẹ lọ́mọ ológo nílé yín? Kí làwọn nǹkan tẹ́ lè máa ṣe? Number 1, bàbá àtìyá ẹ gbọ́dọ̀ máa gbàdúrà papọ̀. Ẹ máa gbàdúrà papọ̀, most especially pé kíkú kó má yà yín, kí àìsàn kó má yà yín ní kékeré, then kí èṣù kó má yà yín, kí ọmọ yẹn kó lè rógolo. That is one. Ẹ tún gbọ́dọ̀ máa gbàdúrà papọ̀ pẹ̀lú àwọn ọmọ yín gangan. Ọ̀tọ̀ ní ti bàbá àtìyá, ọ̀tọ̀ tún ní àdúrà ẹbí. A lot of family, they don't have family altar. Bàbá àtìyá àtọmọ tó bá jí láàárọ̀ wọn kì í gbàdúrà, oníkálukú kan máa bá tiẹ̀ lọ ni. No, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ẹ máa gbàdúrà, ẹ kó àwọn ọmọ yẹn papọ̀, ẹ gbàdúrà fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ máa sọ fún wọn pé kí wọ́n fulfill destiny. Ẹ máa gbàdúrà fún wọn pé you will fulfill destiny, pé wọ́n á fulfill destiny wọn. Ẹ máa gbàdúrà pé àwọn ológo, arógo ṣáájú ológo tó máa ń ba ògo jẹ́, pé kò ní ba ògo wọn jẹ́ o, pé ọjọ́ iwájú wọn á dára. Ẹ máa prophesy sínú ayé wọn time to time. Ẹlẹ́ẹ̀kejì, bóyá ẹ tẹ̀ wá separate, ẹ jọ̀ọ́ ẹ má fi communication ṣeré. Bàbá àtìyá ọmọ ẹ máa communicate déédéé. Ìwọ tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹ lọmọ wà, obìnrin bóyá ẹ separate, ọ̀dọ̀ ẹ lọmọ wà, jẹ́ kọ́ ọmọ máa bá bàbá ẹ sọ̀rọ̀, jẹ́ kán lọ ọmọ kó lọ máa kí bàbá ẹ o. Ìwọ tó jẹ́ pé ọkùnrin ní ẹ náà tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ lọmọ wà, jẹ́ kán máa lọ kí ìyá wọn, jẹ́ kán máa bá ìyá wọn sọ̀rọ̀, kí ìwọ náà dẹ̀ máa bá ìyá wọn sọ̀rọ̀, kí ìyá wọn máa bá ẹ sọ̀rọ̀ time to time, torí ògo àwọn ọmọdé yìí kó lè wà fulfilled. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ jẹ́ ń gbé papọ̀ náà, ẹ má fi communication ṣeré. Bàbá Ṣẹ́gun, nǹkan báyìí, ọmọ ẹ má ṣe báyìí, ọmọ ẹ má ṣe báyìí. Ẹ má fi ẹ má sọ̀rọ̀ time to time. Bóyá o travel, bóyá bàbá travel, ìwọ obìnrin pé ọkọ ẹ, báwo ni dáàdi wa, ibo lẹ́wà, ṣẹ̀dẹ̀ tí wá ṣe báyìí báyìí báyìí, ní school lánàá wọ́n mà ní Ṣẹ́gun ṣe báyìí, ó mà ṣe báyìí. Bàbá náà sọ fún ya pé nǹkan dáadáa ló ṣe, ó yá tó bá ti dé, ó yá mú 1,000 naira fi ra nǹkan fún, jẹ́ kó mọ̀ pé torí dáadáa tó ṣe ni mo ṣe ní pé kó ra nǹkan fún o. Then ìwọ bàbá náà wàá gba fóònù, wàá sọ fọ́mọ yẹn, your mommy just told me that yesterday you were the highest scorer in mathematics in your class. Okay, I've told your mom to give you, to buy something for you. Bàbá náà á pè, communication yẹn ẹ má fi ṣeré, ẹ má fi ṣeré. Bàbá náà máa pè láti encourage ọmọ tẹ́ rí pé ó ṣe dáadáa. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ni wípé ẹ̀yin òbí méjèèjì, you have to be vigilant and observant. Be vigilant and observant. For example,
ọmọ yín ok bóyá ẹ lọ́mọ tó ń kọrin tó dẹ̀ mọ́ jó mo fi ṣe sample ni bẹ́ẹ̀ ó kàn dẹ̀ kan ẹ kàn rí pé kò ṣe gbogbo àwọn nǹkan yẹn mọ́ ẹ máa dọ́gbọ́n máa pè é kí ló ṣẹlẹ̀ Bísọ́lá kí ló dé you didn't sing today what happened ẹ máa pè é ẹ máa dọ́gbọ́n máa béèrè kí ló ṣe tó fẹ́ ẹ má jẹ kó má bàa wà discouraged ẹ máa dọ́gbọ́n pé ẹ máa bá sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ máa wà vigilant kẹ máa notice nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yẹn ẹ máa wá wò ó tó bá ti ń bọ̀ ọ̀rẹ́ mi rìn àwọn ọ̀rẹ́ tẹ́ mọ̀ pé ó lè kó bá ẹ máa jẹ́ kán yà fún no that kind of person don't move with her o that kind of person don't move with him o don't collect anything from anybody o don't hit it like this o don't go out and join people that are drinking this thing o like that ẹ máa wà vigilant and observant lórí irú àwọn ọmọ bẹ́ẹ̀ àti gbogbo ọmọ tó kù ní o. Another point is this àwa òbí tá a ti nírú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa support ara wa ìgbà míì ọkùnrin lè má lówó lọ́wọ́ ìwọ ìyá ìwọ obìnrin ìwọ ìyàwó try kó support ọkọ ẹ as at that time tí kò sí much lọ́wọ́ ẹ̀ má wò pé responsibility ọkùnrin nìkan ni láti máa provide ní gbogbo ìgbà míì ó lè mú gbogbo Yorùbá ní ìgbà ògún lọ bí òréré ayé ògún lọ bí ọ̀pá ìbọn tó bá kù díẹ̀ káàtó tàbí tó bá sáfẹ́rẹ́ fọ́kọ ẹ support ẹ̀ ìwọ ọkùnrin náà tó lówó tó bá lè dáyàwó ẹ lókòwò dá lókòwò because ọjọ́ tí ò bá ní sí lọ́wọ́ títí ẹ á lè wà lọ́wọ́ títí ẹ. What I'm trying to say, the two parents, you have to support each other, most especially torí àwọn ọmọ yín. Another point lélẹ́yìí o, ẹ̀yin tẹ́ lọ́mọ ológo tẹ́ bá ti rọ́mọ yín tó ń display àwọn ìwà tẹ́ fi wò pé nǹkan tọ́mọ yìí ṣe nǹkan dáadáa ni. Ó yá for example bóyá arọ́mọ tó ń kọrin, ẹ lè ra keyboard fún kẹ́kọ́ kẹwẹ́ni tó máa bá yín kọ. Ẹ lè ra àwọn nǹkan tó máa encourage ẹ̀ fún. Ẹ rọ́mọ tó mọ̀wé excellently. Ẹ lè ra àwọn materials tó jẹ́ pé ó lè fi kọ̀wé ẹ support ẹ pé ó yá gbà ó yá write a story about this write a story about that ẹ dẹ̀ ra àwọn ìwé fún náà tó máa kà so that a lè ní broad knowledge. So what I'm trying to say is that ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan láti support gift ọmọ yẹn. Another point is this ẹ máa encourage irú àwọn ọmọ tẹ́ bá ti mọ̀ pé wọ́n ní orí ògo bẹ́ẹ̀ yẹn bóyá okay irú ọmọ tó lọ sí school tó jẹ́ pé láàrin àwọn ẹgbẹ́ wọn ló lọ ṣe debate òun ló win tó bá dé ẹ fún ní nǹkan kan pé we are buying this for you or we get this for you because of ẹ jẹ́ kó mọ̀ pé nǹkan tá à ń fún ẹ yìí o torí báyìí tó ṣe ni inú ọmọ yẹn máa dùn tó bá dọjọ́ míì a tún fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ. then eléyìí tí mo fẹ́ sọ yìí ìyẹn náà tó wà very very important àwa òbí tá bá ti rí pé ọmọ wa ọmọ ológo ni ẹ má jẹ́ ká lọ máa sọ àṣírí ẹ̀ síta. Òbí mi torí pé ọmọ ẹ̀ ṣe dáadáa ó lè ní bàbá ẹ̀ ti ní ó máa mú travel ní next time ó máa mú travel ó máa gbé lọ báyìí bàbá ẹ̀ ti lóun máa ra kinní kan fún bàbá ẹ̀ ti lóun máa ṣe báyìí fún no ẹ má sọ yẹn o. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe fún wọn ẹ jẹ́ kó wà nínú yín àbí ọmọ yìí àwọn ti lọ gba scholarship fún ìjọba ti ní àwọn máa ṣe báyìí ìjọba ti láwọn máa ṣe báyìí ó wá lọ ń sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ no ọ̀rẹ́ ẹ̀ tó ń sọ fún kò lè gbàdúrà káyé ọmọ tiẹ̀ kó dáa ju tòun lọ o. So please ẹ má sọ àṣírí àwọn ọmọ ológo síta o ẹ má sọ àṣírí àwọn ọmọ ológo síta ibi tí ọmọ ológo míì gan tó ti rí wàhálà rẹ o ibi tẹ́ bá ti sọ síta gan nígbà míì ibẹ̀ ni èṣù gan ti máa ń wọlé sáàárín ọkọ àtìyàwó tẹ́ ẹ máa fi separate torí pé ẹ̀ ń sọ àṣírí ọmọ yẹn síta ibẹ̀ lógun gangan ti máa ń wọlé tọkọ àtìyàwó gan fi máa separate nígbà tẹ́ bá ti lọ sọ̀rọ̀ síta àtàṣírí ara yín àti tọmọ yín tẹ́ bá ti lọ́mọ ológo ẹ má sọ ọkọ àtìyàwó ẹ má máa sọ ọ̀rọ̀ àṣírí yín síta o ẹ má sọ síta àti tọmọ yín o àti tara yín because tẹ́ bá ti ń sọ ibi tí àwọn èèyàn tẹ́ṣù máa gbà wọlé tó máa fi strike ìdílé yẹn tí everything fi máa scatter. Then the last one is that ẹ má prefer ọmọ yẹn ju ọmọ tó kù lọ o bóyá torí pé ti rọ́mọ yín kan tó ti ń ṣe dáadáa tó jọmọ ológo ẹ má wàá ṣe sáwọn ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ẹ̀ pé ẹ láìkí ọmọ báyìí ju àwọn tó kù lọ o ẹ má ever show ẹ̀ sí ẹni ọmọ kankan ó jẹ́ ọ̀rọ̀ tí mo ní kí n bá sọ lẹ́ni ẹ̀yin náà tún lè ní point tiyín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi point wa ká fi sí comment section so
or if you want me to still say similar things or ẹ sì fẹ́ more explanation ẹ lè kọ sí comment section náà a máa sọ̀rọ̀ lé lórí. God bless you. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ bá tẹ subscribe button nísàlẹ̀ yẹn. God bless you.